problem ló dé yìí ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ sí gbàdúrà ni kò sí nǹkan táwọn èèyàn fojú mi lórí social media ẹ̀yin èèyàn ẹ mọ̀ náà gbogbo èèyàn ló mọ̀ nǹkan ẹ mọ̀ nǹkan tí kálukú sọnù lórí pé à ń ṣe kíní orí social media yìí ọmọ ẹ wá ní òun ò jà mọ́ òun ò bá mi jà mọ́ òun ń ṣe tòun ẹ̀yin kan ní dandan àfi kó lọ máa bọ́ bá lájà ọmọ yẹn mọ̀ nǹkan tó ń sọnù bí Dorcas bá wá bíbẹ̀ wá bá mi Dorcas mọ̀ nǹkan tó sọnù ṣọ́ọ̀bù mi tó wà ìpìlẹ̀ gbogbo problem ẹ̀ Nàìjíríà ṣọ́ọ̀bù tó wà ní kí wá ní nǹkan tó fi wá rí bẹ́ẹ̀ kò ju pé Ọlọ́run wo ọkàn mi lọ́lọ́run fi san fún mi kò sí drama kankan bẹ̀ kò sí nǹkan kan bẹ̀ ọkàn mi lọ́lọ́run fi san fún mi torí bíbélì ni a san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ọkàn mi lọ́lọ́run fi san fún mi tí ò bá jẹ́ pé ọkàn mi lọ́lọ́run fi san fún mi kò yẹ kí Dorcas ríru problem tó ní Nàìjíríà yìí kí ni mo sọ kò yẹ kọ́mọ yẹn níru problem yẹn Nàìjíríà yìí ṣùgbọ́n ọkàn mi lọ́lọ́run fi san fún mi ní àwọn nǹkan tí Dorcas ṣe sí mi léraléra torí ọkàn mi ò rí bẹ́ẹ̀ sí ẹ̀yin èèyàn lè máa wò mí bẹ́ẹ̀ it is not what you people think I'm doing ni mò ń ṣe tí n bá ti ṣeré tèmi bí mo ti lọ ń tèmi nìyẹn ọkàn mi lọ́lọ́run fi san fún mi you understand torí ń jọ yẹn bí Dorcas ṣe wá bó ṣe gbé Dorcas ń dì bó ṣe ti ọmọ yẹn ń dì sí mi tó bá jẹ́ nǹkan tán plan ni nǹkan mi làbá máa sọ lé mi fún ara mi lórí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ọmọ yẹn dẹ̀ ti wá àti sọ everybody ti parí ìjà àti ń ṣe tí n bá rọmọ ẹ̀ very handsome boy ọmọ yẹn ọmọ yẹn kéré yẹn tí n bá rí ọmọ ẹ̀ máa rọmọ ẹ̀ máa kí yíwùn gan máa ń ṣíà máa bá ti rọmọ ẹ̀ máa ṣíà torí mo kàn láì bọ́n ṣe fi ń ṣe animation bọ́n ṣe yẹn ẹ̀yin kọ̀ọ̀kan máa rí ọmọ ọlọ́mọ ọmọ kékeré mo rí ẹni tó gbé àwọn ọmọ mi ṣépè tó ṣe oríṣiríṣi tó gbé àwọn ọmọ kò sí nǹkan tí ò ṣe fáwọn ọmọ mi lórí social media mi ò lè rí ọmọ ẹ̀ kí n rí ọmọ ẹ̀ kí n ro kí ọkàn mi ro èrò burúkú sí the Christ inú mi ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ mi ì ní fẹ́ ṣe torí báyìí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń hùwà ní gbogbo èèyàn ṣe ń hùwà ní torí bẹ́ẹ̀ kan ṣe ń hùwà lẹ́gbẹ̀ẹ́ èyí ṣe ń hùwà ìwọ yẹn o lè tó bá possible wà ní kan lọ kàn pa mí àbí ìwọ tó ní dandan kọ́ ṣáà máa jà lọ yẹn wà ní kan pa mí àbí ẹ jẹ́ n sọ kinní kan fún yín ìwọ woman tó ní kan kí Dorcas wá máa bá mi jà yẹn kó o sáré jù bẹ́ẹ̀ lọ kò sí ohun tó fẹ́ ṣe fún mi ò lè rí nǹkan kan ṣe fẹ́ mi Ọbalẹ̀ Elizabeth lórúkọ mi Adéọlá Latifatu Adéọlá ọmọ Báńgbóyè bàbá mi ń jẹ́ kò sí ní téèyàn kankan lè ṣe fún mi nù yín torí ẹni tí ò jẹ̀bi ò lè kú bí kí ni mo sọ fún yín nígbà tó ní kí Dorcas kó fèsì ewé ìgbà tí ogun lé ń bì báyìí tí ogun wàhálà Nàìjíríà yẹn le Iyewé dúró ti Dorcas abẹ́ ẹ̀ rí bí Iyewé ṣe ń ṣe ni ẹ̀ rí bí Iyewé ṣe ń ṣe ń gbà yìí Iyewé ó dúró ti Dorcas gbogbo nǹkan ló fi dúró tì tí Dorcas yẹn bá wá bọ́ta lẹ́nu tó bá fèsì ìyá yẹn òun ló kàn ṣe ra ẹ̀ ṣé ẹ rí gbogbo ìtẹ́ ìsọ lórí social media yìí kálukú ló máa jèrè iṣẹ́ owó ẹ̀ mi ò ní ẹ́sàbọ̀dù dá o ẹ má ṣì mí gbọ́ o ó lè burú lọ́dọ̀ ó lè má da ó lè ṣe gbogbo ẹ̀ bọ̀ ní nǹkan tí ẹ́sàbọ̀dù ṣe ní tàǹgbà tí Dorcas ní problem ẹ̀yin èèyàn kan tẹ́ ẹ bá wá ń tì pé kó lọ bá woman yẹn jà ẹ ń ṣera yín ni tí Dorcas náà bá wá lórí òun yí kó lọ bá woman yẹn jà Ọlọ́run mọ bó ṣe ń da fún kálukú Ọlọ́run ọba ẹlẹ́san ni ẹ̀yin ò mọ̀ pé ẹ̀san máa ń ké orí dẹ̀ máa ń jà ẹ wo nǹkan tí ìyá yẹn ń ṣe nígbà tí Dorcas tó wà Nàìjíríà torí ìgbà tó gun àwa kan dé mi ò lè lógun ogun àwa kan tó dé tó dìde sọmọ yẹn ìyá Iyewé ló dúró tì Iyewé ló dúró tì ọmọ yẹn dẹ̀ wá wò pé no òun ò ṣe nǹkan kan mọ́ ẹ mọ̀ bóyá ó jáde bóyá ó ṣe prayer bóyá wọ́n ti lọ sọ fún yín pé ìyá tó ń bá jà yìí bóyá wọ́n ti dárúkọ mi bìkan fún kan sọ wípé ìyá tó wá ń bá jà yẹn ìyá yẹn ò sí ní gbogbo ogun tó ń ṣe ẹ mọ̀ bóyá ó ti da fádébẹ̀ ẹ mọ̀ bóyá ó ti ta ló ní kí wọ́n ṣẹ́ẹ̀kì speaker ṣẹ́ ń gbọ́ mi ẹnìkan ní kí wọ́n ṣẹ́ẹ̀kì speaker ṣé speaker mi ń sọ̀rọ̀ ẹ má wà inú mi dùn ẹ̀yin ní ká ẹ wo rédíò yín
ṣé nǹkan tí mo sọ yé yín ẹ̀yin kọ́ kò ṣe lọ́dọ̀ mi ó dàpẹ́ ẹni kó ṣẹ́ẹ̀kì spíkà ẹ̀ ṣe báyìí èèyàn ń gbọ́ mi lórí Facebook ẹ jẹ́ ẹ mọ̀ jàre tá ẹ bá ń gbọ́ mi lórí Facebook ẹ jẹ́ ẹ mọ̀ àwọn ọjọ́ ní kí n ṣẹ́ẹ̀kì spíkà mi kí ló ṣe spíkà you understand ọ ń gbọ́ mi ẹni yẹn ló ń ní kíní wọn ò ṣiṣẹ́ mi mọ̀ 7,000 lọ́pàá mẹ́wàá gbà tí wọ́n tẹ́ ẹ bá wá dé tá a wá ń ṣe kó lọ bá nìkan jà kó lọ bá mi jà kó lọ bá kíní kan jà so kó máa wá sórí social media kí Dorcas máa wá bíbẹ̀ wá máa jà lójoojúmọ́ kó máa jà kó máa búyàn ìyẹn nínú tiyín máa dùn pé ó ń ṣe nǹkan tó dáa ẹ̀dẹ̀ bí àwọn ọmọ tiyín ẹ̀yin náà ní fámìlì tiyín ẹ̀yin náà lórúkọ yín ẹ ní fámìlì yín tẹ́ fẹ́ protect ẹ wá ní kọ́mọ yẹn máa jà ṣé tó bá jẹ́ yín ni ẹ ọ́n lorú orúkọ tó ń lò fọmọ yẹn tó fi ń gbé tó bá jẹ́ ẹ̀yin ni ẹ lo wanted tó ń lò fọmọ yẹn how will you feel ẹni kó máa jà kò mọ nǹkan tóun rí kó tó ní kó máa jà gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ máa ń wà bíi pé kọ́mọ ọlọ́mọ lọ máa jà kiri yẹn ọlọ́run ló máa balẹ̀ àti ọ̀nà yín jẹ́ ọlọ́run ló máa baṣẹ́ yín jẹ́ ọlọ́run á kọjú ogun sáwọn ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ máa lórí social media yìí tẹ́ máa ní káwọn kan lọ máa jà kiri ká ẹ jẹ́ àwọn kan á jókòó ẹ̀yin kan máa sọ pé kọ́ni kan ẹ máa sọ̀rọ̀ tó bá wá sọ̀rọ̀ tẹ̀yin kan máa fún wọn lówó gbogbo yín pátápátá gbogbo yín lẹ máa rí ìbínú ọlọ́run àdàbí tí n bá yín gba irú owó bẹ́ẹ̀ rí tí mi ò bá ti bá yín gba irú owó bẹ́ẹ̀ tí mi ò bá yín gba irú owó bẹ́ẹ̀ rí lórí social media yìí àdàbí tí n bá ti bá wọn gba irú owó bẹ́ẹ̀ yẹn rí pé ẹnì ìṣọ́ ẹ lọ́ máa sọ̀rọ̀ fún lágbájá àdàbí tí n bá gba irú owó bẹ́ẹ̀ yẹn rí ìjọ kan tí àwọn mama nation mo sọ fún yín pé ẹnìkan sẹ́yìn $300 sí mi mo bọ́ sàmì kí ni mo rà lọ́wọ́ yín màmá ó ní kí n má wọlé òun kàn fún mi ní òkè ńgbà tó máa ṣe ó kàn sẹ́ẹ̀dì gbogbo kíní Yorùbá nation yẹn sí mi bí ìjọ kẹta mo ní màmá kí lẹ́yìn fi ń ṣe ṣẹ́yìn náà wà lára wọn mo sọ fún yín bí only person tí mo lè ní ó send owó sí mi rí láyé mi mo bọ́ síta mo sọ ó lè send owó orí burúkú sí mi láti lọ máa jà láti máa sọ̀rọ̀ against èèyàn láti rí òótọ́ kí n má sọ nígbà tí ọ̀rọ̀ Bísí bíbá ìjọ kìíní àná mo sọ fún yín mo ní mi ò lè face mi lè bọ̀ sí ọ̀rọ̀ orí social media kí n face Bísí àbí kí n face kejì ohun tó bá wọ̀n ní kọjọ fọwọ́ ara wọn ṣe èmi ò ń dá sírù nǹkan bẹ́ẹ̀ yẹn torí mo ti wò kíní mo ti wò kejì àwọn méjèèjì náà jọ ṣe mi ò dẹ̀ gbọ́dọ̀ support ẹnì kankan nu wọn mo sọ mo ní mi ò ní support ẹnì kankan Ọlọ́run dẹ̀ rí ọba rínúròde olùmọ̀ràn kan tó rí ọkàn mi tó rí mi Ọlọ́run rí pé èmi àti ọmọ yẹn àjọ ní ọ̀rọ̀ kankan rí bí mo ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run rí pé èmi àti ọmọ yẹn àjọ ní ọ̀rọ̀ kankan rí torí náà kò sí ibi tẹ́ ẹ lè máa gbé ọ̀rọ̀ mi gbà ẹ wò ẹ bá ṣe ń sọ̀rọ̀ máa jábọ̀ ni torí mi ò sínú mi ò ń ṣe yàmàyàmà rú nǹkan tẹ́ ẹ̀ ń ròyìn ọmọ lòun ò jà mọ́ ẹni kò ní ìṣúlẹ̀ ẹ lọ máa jà ẹ jàjà yín tẹ́yìn ò bá mọ̀ pé ìjà máa ń sọ̀yàn di ó máa ń sọ̀yàn di ẹni tí ò jẹ́ kankan ni ìjà máa ń sọ̀yàn di ẹni tí ó máa ń ba ayé èèyàn jẹ́ ni tẹ́yìn ò bá ti mọ̀ ẹ mọ̀ nìyẹn you understand ó máa ń ba ayé èèyàn jẹ́ ni bí mo ṣe wà kò sórí platform ẹni tí mi ò kì í sọ̀rọ̀ n bá rí nǹkan kan tá anybody post anybody kò sí máa sọ̀rọ̀ ń bẹ̀ máa kàn type máa sọ tèmi torí Ọlọ́run rí pé mi ò ní anything against anybody ẹni bá máa jà ní kó máa jà náà kí ló kàn mí mọ nǹkan tó fàjẹ́ anybody yìí tèmi àtẹni tá a jọ ń jà ní orí social media èmi àti Yewé àkọ́kọ́ ibi tíjà wa ti bẹ̀rẹ̀ orí òṣèlú ni ẹlẹ́ẹ̀kejì ní ọ̀rọ̀ òun àti Àbíkẹ́ tí mo lọ dá sí mi ò dẹ̀ dá sí mo kàn sọ̀rọ̀ mo kàn advice ni kó tó di wàhálà tí mo sọ tí mo ohun ó di wàhálà tíjọ́ mo lọ kí Àbíkẹ́ tí mo kí Yewé pé happy birthday torí owó dọ́là 100,000 ẹni tí mo bí 100,000 ẹni ṣe wá bóyá wọ́n fi Yewé parọ́ ni bóyá ẹni ẹ fi Yewé parọ́ ni àdónù mọ́là yẹn mo sì sọ ó sì ń tẹnu mọ́ ó wà ní rẹ́gísítà ẹ̀ tọkọ síbẹ̀ pé sábọ̀dù ló fi ránṣẹ́ bóyá ẹni ẹ wá fi Yewé parọ́ àdónù bóyá Yewé ló wá sẹ́ǹdì àdónù tí mo kí Yewé happy birthday tó tún dá fa ìjà lẹ́gbẹ̀ẹ́ kejì
lójú rán tó tọ́ bá dẹ̀ lẹ́ni tó fi ìyà ọdún náà jẹ mí àǹtí mi gbé mi ògùn dì mú ló fi ìyà jẹ mí òun ló lọ sọ fún àwọn àbùkẹ́ pé mo sọ báyìí báwọn yẹn ṣe mú mi wọ́n bú mi wọ́n fẹ́ẹ́ bú mi pa lọ́dún náà ìyẹn ni bá ní mo fèsì bí a dẹ̀ ṣe ń fèsì ẹ̀ bẹ́ẹ̀ ló ràn mo ṣe gbogbo ààrẹ eléyà àárọ̀ tọ̀dọ̀ ewé àárọ̀ mo ṣe gbogbo ẹ̀ ló ràn mọ́ra wọn káàkiri tí n bá sọ̀pọ̀tì Ṣọ̀wọ̀rẹ́ ìyẹwé sọ̀pọ̀tì Ṣọ̀wọ̀rẹ́ èmi sọ̀pọ̀tì Buhari first year mo jẹ bótóbótó yà second term nígbà tí Tinubu tún wá dé mo jẹ pọ́nọ́bà bíi síyà. Adẹ̀lá àjàmọ́ everybody lóhun ò jàmọ́ ìjà máa ń sùnyàn náà tí àwọn bá dáàrin méjì kan wá kàn ló ṣe nǹkan kan mọ́ ni téèyàn bá sọ fún mi ó yẹ kí n sọ fúnra mi náà ṣe bá rẹ̀ náà rè gbogbo àwọn ẹgbẹ́ tó ń jalè lórí tó ń ṣe bóun náà làwọn kan máa mú aṣọ tó máa ṣe bí ìpọ́n gọgọlọ rè jìnnà ẹgbẹ́ ọmọ APC èmi máa wà lẹ́yìn ẹyin ní o wọn ò ní fún mi wọn ò ní kọrúkọ mi sí a ní patí tí yá ìṣe láàsì mo fi Ọlọ́run búra patí tí yá ìṣe láàsì wọ́n tún ṣe àwọn ọkùnrin wọ́n tún wọ aṣọ àwọn ọkùnrin tún mú aṣọ wọ́n wọ aṣọ wọ́n dé fìlà wọ́n sọ fọ́kọ mi ọkọ mi ò gbọ́ o aṣọ wọ́n sọ fún mi ò gbọ́ o àwa kàn lọ ọkọ mi kàn lọ lé yáyì àìmọ̀ kéèyàn gbé nǹkan dún lọ fún yẹn ó lọ lé yáyì ló bá wọn pé wọ́n mú aṣọ àwọn tí ò lè win ní wọ́ọ̀dù wọn níbẹ̀ yẹn àwọn ọmọ tó ò lè win ní wọ́n ọ̀dẹ̀ wà ń wo aṣọ yìí ànígbà tó tún jógun wọ́n tún fọ́ máa fọwọ́ tì Ọlọ́run ló ní kọ́kọ́ mi gan jẹ́ ni tó jẹ́ kí wọ́n fẹ́ fọwọ́ tì lẹ́yìn kó má débi tán ti ń jó kẹ́ ẹ̀ lè mọ ibi tí àwọn èèyàn ti ń ṣe ẹni tó ń ná owó ẹ̀ tó ń ṣe wàhálà nínú àdúgbò ẹ̀ ẹ̀yin kan wá mú ẹ wá sọ di kókókókókókó téèyàn bá wá sọ ẹni wọ́n ń sọ̀rọ̀ téèyàn bá ẹni ṣe bọ́ lọ́rọ̀ ní mi aláriwo ní mi orí social media ni mo wà ibi náà ni mo ti máa parí ọ̀rọ̀ ayé mi ṣáà máa wò ṣe bẹ́gbẹ́ náà là ń ṣe ẹgbẹ́ náà là ń ṣe tó jẹ́ pé wọ́n wá mú wọ́n wá mi ìrírú ẹ̀rí láyé mi tẹ́mi bá máa wùwà aláriwo fún yín gan mi ti ní gbé yín sójú kí n gbé yín síta lẹ́yìn kọ̀ọ̀kan kí ni kọ́ máa bá mi bu èpè fún yín kọ́ tiẹ̀ bu ààfù fún yín ní ìtọ́fà ọmọ mi. ẹ̀yin kan ẹ̀ wá máa rò pé bóyá kínní bó bá jẹ́ ìtẹ́ ẹ fẹ́ máa ṣe kàkà kékú má jẹ sèse ẹ máa fi bó bá jẹ́ ẹ lẹ fẹ́ ṣe ni máa kúrú máa bá yín dọ́gba máa bá nǹkan jẹ́ mọ́ yín lára wàhálà máa fọ́ yín mọ́ yín lára bóyá lẹ mọ ẹni tẹ́ ẹ bá sọ̀rọ̀. ó ní 7,000 lọ́pàá mẹ́wàá ẹ̀yin kọ́ máa ṣẹ̀rù ká máa dáká máa wò ẹ wá máa ṣe bí tòótọ́ àníjọ́ ẹ̀ náà sọ fún mi pé kán gbá aṣọ ọba àwòrán aṣọ obìnrin kan orúkọ ẹlẹ́rúkọ náà fún mi láṣọ yìí aṣọ tẹ́ẹ̀rí tí mo jókòó ní pàtì new year party yá yìí yẹn èmi kọ́ mo láṣọ yìí orúkọ ẹlòmíì ni wọ́n já fún mi báyìí mo wà surprise pé wọ́n lè kọ orúkọ ní Ogun State yẹn pàápàá ní ibi tí mo ti ń dìbò kí wọ́n lè kọ kó má sí orúkọ mi nínú orúkọ àwọn aṣọ tí wọ́n ń pín ẹ wá ń lọ kó àwọn ó kù díẹ̀ torí máa gbogbo ẹni tí ò bá ṣe wàhálà tí mo ṣe lẹ́yìn yá yìí tẹ́ ẹ wá gbé tó jẹ́ pé ẹ wá ń gbé wọn lé mi lórí mo fi Ọlọ́run búra máa fi ń re tọmọtọmọ nẹ́mì ní fi ń lọ́rùn lẹ̀ eléyìí tí ó ti ń pọ̀ jù náà ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù mo bọ́ sàmú ní mi ò fún mi ní jàrò kò bá mi ò mọ nǹkan tí mò ń sọ ni ṣé ọ fún mi ní nǹkan ni wọn ò fún mi ní nǹkan náà ẹ fẹ́ kẹ́mi máa fọ́ bojú kí máa fọ́ pẹnu kí máa fọ́ panu kí máa ṣe kinní kí máa sọ̀rọ̀ tẹ́ ẹ bá lè gbàrú ẹ̀ bí kanú yín bá lè gbàrú ẹ̀ tẹ́nìkan bá lè gbàrú ẹ̀ nù yín ẹ̀yin tẹ́ wà lórí social media ẹ̀yin onífrákàsì sọnù yẹn ẹ má mú ọ̀rọ̀ tèmi o ẹ má mú ọ̀rọ̀ tèmi mọ́rọ̀ yín o ìwọ tó ń bá dọ̀kàsí òní kí dọ̀kàsí wá máa bá mi jà kó o ṣe fèsì mi kó máa bá mi jà ìwọ fèsì mi náà
ẹ̀mí ẹ bá máa gbé fèsì mi ná jẹ́ kẹ́mi àti ẹjọ́ ṣeré ọwọ́ ọjọ́ méjì bí mo ṣe ní mi ò jà mọ́ ẹ̀ kàn jẹ́ ká kàn ṣeré ọwọ́ ọjọ́ méjì kí n gbé ẹ ṣépè gidi gan. jẹ́ ká jọ ṣeré ọwọ́ ọjọ́ méjì náà tẹ́mi ẹ bá ti gbé e má ràn Dorcas mi Dorcas ọmọ mi ni ọmọ ọ̀rẹ́ mi ni mo ti débi mo sọ fún yín èmi àti Dorcas ọ̀rẹ́ ni wá. ìjà dé orí dòwe ni ogun ti ìjà ti dópin ogun ti ṣẹ́ láàrin èmi àtọmọ ẹ̀ ogun ti ṣẹ́ kí ló fẹ́ dà wá pọ̀ kí ló fẹ́ pa wá pọ̀ kò sí tó lè pa wá pọ̀ mọ́ torí mi kò jẹ́ fi àyè nǹkankan tó lè pa wá pọ̀ ta kí ló fẹ́ fa ogun láàrin wa ta lèmi àti ẹ̀jọ́ jẹ́ fámìlì láàrin yín tí mo fẹ́ máa gbèjà àbí tí mo fẹ́ máa sọ̀rọ̀ Dorcas ò ṣẹ́ mi náà èmi àti ẹ̀ àti jà àti nígbà tá a jàjà yẹn àti jà àti dídú jàjàkíjà àti jàjà gbilà láàrin ara wa wọ́n sọ fún kò wọ́n sọ fún èmi náà mi àmẹ́gì la àjọgbọ́n ojú wa dẹ̀ jọjà síbẹ̀ á dẹ̀ ti jà nìyẹn yẹn ti kọjá ọlọ́run ò ní jẹ́ kí n rógun tí máa fi fèsì ọmọ yẹn mọ́ ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́mọ yẹn náà rógun tó máa fi fèsì mi mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní pé ẹ fẹ́ máa gbógun nínú orí social media ẹ máa forí yín gbé ni kíkálukú jàjẹ́ ẹ̀ lọ́tọ̀ ẹ fèsì ara yín ẹ má fi mí kọ́ bọ́dì ẹ understand ẹ má fi mí kọ́ bọ́dì tẹ́ bá dẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ sọ tó ń gbé yín nú tẹ́ ní nǹkan kan tó ìkíní kan ẹ lọ wá bí jókòó sí kò sẹ́ni wo kò síbi tí èèyàn ò ti ń róríṣiríṣi ọlọ́run àdánwò ní ká má rí ọlọ́run má dán wa tán gbogbo ìtẹ́ fẹ́ máa gbé wá gbogbo àwọn sórí fọ́màtì kìíní kan wọ́n bá ẹgbẹ́ nìkan sùn ọ̀bẹ nìkan sùn yẹn kò jẹ́ tuntun lórí ti olójú tiwa mo ti dé ìgbà mo ti sọ fún yín before this time mo ti sọ fún yín before this time tí mo ṣe ṣáàtì ẹ lọ wò táìtù ẹ mo táìtù ẹ fún yín tí mi ò tiẹ̀ mọ̀ kó máa wá bá mi ó máa jà tí mo mọ̀ kó ṣe ọ̀rọ̀ ọjà máa wá dé ẹ fọmọ ọlọ́mọ sílẹ̀ èèyàn lè dán ẹni tó bá wùn náà ó lè fẹ́ anybody tó bá wùn àti rẹ́ni tó fẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ̀ house help ó fẹ́ house help ẹ̀ ọlọ́run má jẹ́ kí ọlọ́run má fojú nǹkan burúkú pọ́n wa kìnnì kan obìnrin mélòó ló ń wojú ọmọ níwájú yín mélòó ló ń wojú ọmọ níwájú yín tí ò dòkó àìtọ́ ẹ lọ wá bí jókòó sí òjò òun bóun rẹ́ni dú ẹ̀ òun lóyún ni ẹ̀wọ́ tó rẹ́ni dú ẹ̀ tó òun lóyún yìí ó máa dúpẹ́ fọlọ́run ọba èyí ò ṣe ìkan máa ṣe náà ni ẹlòmíì fi ń ló fi ń dókò mi èyí ò ṣe lè máa bọ́ sí ṣé lè máa bọ́ sí ọlọ́run má fojú ọmọ pọ́n wa abẹ́ ìṣí ni kí lẹ fẹ́ máa sọ fún mi bíbá mo bá yẹn wí mi ò bọ ọmọkùnrin ti bí wí náà kò mọ iyì ọlọ́run ni tó bá mọ iyì ọlọ́run ni tó bá sọ fẹ́ni tó bá yẹ kó sọ̀rọ̀ gan kó tẹ̀ má wo bẹ̀ tó bá ní ẹni tó yẹ kó sọ̀rọ̀ kó má wo bẹ̀ òun ni kò yẹ kó tiẹ̀ dùn rárá bọ́sẹ̀rì àbájẹ́ màláìka mi o mo ní kí n wá sọ fún yín màláìka mi o àwọn èèyàn mi tó dé síbí náà ń pè mí màláìka nígbà tá a máa di ní kan mà orí ẹ dàrú sórí ló ń kọ yẹn ni àbò ìsún rárá sórí ni wọ́n ń kọ yẹn àbò ìsún rárá wàhálà ìlì tìgbà àfibùsọ lóore mo já ìjà àti bí ọmọ yìí ìwọlé lẹ́nu tó tiẹ̀ lè sọ ìwọlẹ́nu tó lè sọ̀rọ̀ bíbá ìwọ lẹ́nu tó lè fi sọ̀rọ̀ bíbá ẹ̀yin ò ń gbàgbé àná ṣá tẹ́ bá ṣe kíní wá ẹnìkan á bọ́ síta wá dàbí kan mú yín ẹ̀yin kò sá dàbí kankan bì kan ẹ̀yin gangan lẹ̀ ń fa dàbí múra yín ẹ̀yin lẹ̀ ń ṣayé ara yín jàbàjàbà lórí social media ta ló ń sọ̀rọ̀ tí ò bá dákẹ́ ta ló ń sọ̀rọ̀ tí ò bá dákẹ́ ta ni ò bá dákẹ́ ń bẹ̀ kán ní kí ló wí kó lóun ò tiẹ̀ gbọ́ nǹkan kan èyí tó ti wá sọ ní ìsìn èlò ló ti gbà òpònú ẹni bá ti di kan màláìka mi o ìyá aláṣàbí mi o aláṣàbí màá mi o ẹ sábàdì àyàmọ̀ èrè ìyá aláṣàbí mi o ìyá aláṣà ṣé báwọn yẹn ń kọ gbọ́n tó ń kọ lùtàn ṣé báwọn yẹn ń kọ bó ṣe kíní ni ṣé báwọn yẹn ń kọ nìyẹn wọ́n pè wọ́n bọ́sà tán ní kò kàn ṣe kíní lásán àṣẹ bó ṣe wá bó ṣe sọ̀rọ̀ tó ṣe bí ìgbà tán ló ṣe apọ́lọ́jì àṣẹ oníkan mi tó gbé ẹnu wá gbé síta náà anything tó bá níbi kó gbé síta gbogbo ẹ̀ síta kó gbọ́yọ̀ ẹ̀ síta àwọn èèyàn máa fi jó sópin bí ni kò sí ohun tó fẹ́ sọ ohun tó máa sọ pátápátá ẹ̀ kí ni ó rọ ọmọ tó fàìn ni ó lè níwọ ló lọmọ àti gbà àti agree
kókó bẹ ọmọ jáde ń bẹ àlùbáríkà jáde ń bẹ kò sí tó fẹ́ sọ fáwa ń bí ìwọ lórí ẹ ti dàrú orí ẹ ò bá dàrú ní ìwọlé lórí kan tó lè ṣe bí àláìka bí ṣe bí wọ́n tó máa bọ́ sórí social media tó máa bọ́ síta olóore mi tó máa kọrin olóore kò dẹ̀ sí olóore mọ́ Dorcas ò dẹ̀ ṣe olóore ẹ mọ́ tí ò bá sí Dorcas ìwọ tán rí tán rí ẹ báyìí ìwọ tó dàbí brush aláàgó wọ́n brush gbogbo ṣe ara ẹ̀ dànù ìwọ náà ò bá yé pé ò bá èèyàn pé ìwọ náà wọ kankan ṣù òun wọṣọ òun wọ gíní tó ta pampa orí ẹ tẹ̀ ó lè bọ́ sako kọrin fún mi o kọ́ bọ́ tó bọ́ sako kọrin fún mi tó wá kọrin fún mi bí kò wá bù mí ọ̀tẹ̀ ìwọ tó mọ nǹkan kan wọ́n fa ayé ẹ̀ ṣe ẹ̀sìn lórí social media ó ń ṣẹ̀sìn ara ẹni náà ó rò pé wọ́n ń ṣe ṣó ìwọ ní ṣó tó ń ṣe ń bí ọ̀tẹ̀ òpònú aláìlójútì wọ́n bá ní kó sọ̀rọ̀ gan wọ́n lẹ́nu tó lè fi sọ̀rọ̀ ìwọ tó yẹ pé tán bá ní kíni tán bá gbé mi ó máa dá mi síbẹ̀ ni wọ́n lẹ́nu tó lè fi sọ̀rọ̀ sí Dorcas bíbá dọ́tọ́ wo let me tell you méjì mi ò ní anything against ọlọ́run ọkàn mi o but ó ṣe nǹkan tó jẹ́ ohun tó dùn mí nú jù ó ṣe ohun tó dùn mí nú jù ṣòro gbogbo àwọn tó ń wẹ̀ nínú wọn dùn sí ẹni mélòó ló ti nílé pẹ̀tẹ́sì lóko mélòó ló nírú ilé tó kọ́ ilé tó kọ́ yẹn bí ilé alájà méjì ni ilé tó tí wọ́n kọ́ yẹn ó rí tó fi ṣe ta lọ́kìn ni wọ́n á sọ̀rọ̀ lè sọ̀rọ̀ bí ibà ṣòro pé náà àwọn èèyàn dùn sí ẹ ṣòro pé náà àwọn èèyàn dùn sí ẹ ìwọ tó ti jẹ lọ kó o rí Dorcas gan kó o má kì mọ́ kó jẹ́ kinní gan ó yẹ kó o máa sọ pé olóore mi ni mi gbọ́dọ̀ gbàgbé àná ok wọ́n sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ lórí social media ìwọ náà débi báyìí ó wá gé kí màá kà mí o máìkì tán ra fún ẹ máìkì tán ọmọ ẹgbẹ́ ẹ̀ Dorcas ra fún ẹ inú gúrùpù ẹ̀ náà ti ra máìkì fún ẹ tí ò bá jẹ́ rádaràda táwọn èèyàn wá máa ń ṣe tẹ́ pé wọ́n á ti múra wọn nínú ẹgbẹ́ kan wọ́n á dára wọn sí méjì wọ́n á lọ mú kíní wọ́n á lọ sínú ẹbòmíì ibi ẹ̀ náà ti máa ń kóra wọn jọ nísìsiyìí tẹ́bi èmi ò láìkì irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo ká ẹ̀mí nínú platform rẹ̀ mo ti mọ àwọn tó bá mi ṣe kíní gan lásán nígbà mo ti rí pé kíní láti ibo síbo èmi ò láìkì ẹ̀ tí n bá ní mo fẹ́ dágbálẹ̀ reason tí mi ò fi ṣe nìyẹn because máa kẹ́ran mérò ó ṣe gbé ọ̀n tó bá láìkì mi ló máa wà ń bẹ̀